Akí èèyàn wa tẹ̀m̀bẹ́lé ìlú Ọ̀yọ́ la wà báyìí níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkẹyìn fún kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí ọmọ kú tí kò lè pa ọmọ àrùn tárùn lè gbédè rí nǹkan báwọn òdì bẹ́ẹ̀ ni bá ń jọ ni èèyàn ń jọ nìyàn abẹ́rẹ́ sí rárá abẹ́rẹ́ ránú o kábíyèsí aláàṣẹ ìkejì òrìṣà ikú bàbá yèyé Aláàfin àwọn náà lẹ́ ń wò tí wọ́n ń gbé wọn dìgbàdìgbà láti inú ààfin ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ṣe ń mú ètò yìí wá sójú móhùnmáwòrán yín ẹ jẹ́ ká farabalẹ̀ ká láǹfààní láti máa gbádùn ètò yìí ìlú Ọ̀yọ́ la wà báyìí Adeyemi TV níbi tá a wà yìí la ti rí àwọn màmá tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀ṣe pàápàá jùlọ bí ọba bá wàjà àwọn tí wọ́n pẹ̀sà tí wọ́n ṣètò ayẹyẹ ìbílẹ̀ fún kábíyèsí nílùú Ọ̀yọ́ ẹ rí àwọn kan wọ́n wàṣọ pupapupa àwọn tẹ́ rí ńlá àwọn tí wọ́n ń gbé àṣà lárugẹ tí wọ́n sì láǹfààní láti máa ṣẹ̀yẹ kẹ́yìn fún ikú bàbá yèyé kábíyèsí ọba Lámídì Adéyẹmí iléeṣẹ́ Adeyemi TV ọ̀nà àlẹ́ tí láǹfààní àti máa wò wá. Oríṣiríṣi ayẹyẹ ni wọ́n ṣe fún kábíyèsí ọba Lámídì Adéyẹmí nínú ààfin wọn nílùú Ọ̀yọ́ níbi tá a wà yìí oríṣiríṣi ayẹyẹ ni wọ́n ń ṣe bákan náà àti ẹ̀tún gbọ́ wọn ní yóò tó ọwọ́ aago 9 alẹ́ lónìí kí wọ́n tó sin bàbá ìyẹn ọba Lámídì Adéyẹmí wọ́n ní lẹ́yìn ìgbà tí gbogbo àwọn tí wọ́n máa ń ṣètò fún kábíyèsí tó bá wàjà tó lọ síbi tí àwọn bàbá rẹ̀ lọ lẹ́yìn ìgbà náà ni wọ́n tó láǹfààní àti sin òkú ọba gbogbo Aláàfin tí ọba ti jẹ nílùú Ọ̀yọ́ irú ayẹyẹ náà ni wọ́n ní lọ́kàn láti ṣe fún ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ ni wọ́n fi ní odi alẹ́ òní ní déédé aago 9 ni wọ́n ní wọ́n sin bàbá lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe gbogbo àwọn ètùtù gẹ́gẹ́ bí àwọn oníṣẹ̀ṣe bí wọ́n ṣe sọ gbàgede ààfin náà ní ibi tí ẹ̀ ń wò yìí níbi tí kálukú ti ń ṣèdárò ẹ rí ọjọ́ kan là á joyin ọjọ́ kan là á jàdò èèyàn sún àláàyè o ikú àgànbèlé ọmọ aparapagun ó ti mú kábíyèsí ọba Lámídì Adéyẹmí ó ti mú bàbá lọ náà nù mo sì mọ̀ pé wájú tí bàbá kọjú sí ó ti dáa ẹ̀yìn tá Aláàfin fi ilẹ̀ kò ní bàjẹ́ ẹ jẹ́ ká láǹfààní láti ti tẹ̀síwájú ẹ sì láǹfààní láti máa wo bí ayẹyẹ tàwọn oníṣẹ̀ṣe ó bá ṣe máa lọ nígbà tí ó bá dalẹ̀ lórí ìkànnì tẹ́ wà yìí lórí ìkànnì Adeyemi TV akílẹ̀ kan sí. gbogbo wa lọ́yọ̀ọ́ tí gbogbo kálukú máa ń wo iṣẹ́ yẹn fún wa láàfin ló lọ yìí ìgbà ní jẹ́ púpọ̀ ní fún wa òkú sí pẹ́pẹ́ bẹ́ẹ̀ sí awálé ayé ni á jẹ́ padà síbẹ̀ ọlọ́run bá wa tó. ǹjẹ́ o ti dúró léṣe fún wa ká tó rí ọba bíi ìfẹ́ Adéyẹmí. irú èèyàn pọ̀ lọ irú ọlọ́run ló ṣe ó sọ wọn ọlọ́run ó tún jẹ́ ká rí ẹni tí ó nífẹ̀ẹ́ lù bíi bàbá wa ni. kí la lè máa rántí sáà ìṣàkóso bàbá fún kí la lè máa rántí sáà ìṣàkóso wọn fún kí ni àwọn nǹkan tí a lè rí tọ́ka sí. ó pọ̀ tí ò sí fẹnu sọ kábẹ́ẹ̀ láti ibi tí wọ́n ti parí ìṣẹ̀mí wọn yìí bàbá wo iná tí wọ́n gbé wá sí Ọ̀yọ́ bàbá wà lára àwọn tó ń ṣe akitiyan bí wọ́n ṣe gbé dúró lọ́yọ̀ọ́ lórí ilẹ̀ tí wọ́n fún wọn ni lórí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ láti fọwọ́sowọ́pọ̀ kí a lè bá a ṣe àṣeyọrí lórí ẹ̀ fún 133 kv tí wọ́n gbé wá àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn lẹ̀ ó pọ̀ lọ́tà àdìkà. kí ni kìbú mẹ́sẹ̀gì yín fún general public. àdúrà ló pọ̀ lọ́yọ́ nídìí
gbáradì lásìkò yìí láti yan olórí rere míì fún wa kí ẹ̀yìn wọn yìí ó sì lè dáa fún gbogbo ọmọ Ọ̀yọ́ tó tá a bá sọ pé kọ́nà ó jẹ́ kẹ́yìn wọn dáa ọmọ Ọ̀yọ́ gbogbo dúkìá tán filẹ̀ ńlá rẹ̀ èyí tá a sọ pé kó dáa náà Ọlọ́run ṣàánú gbogbo wa ó jẹ́ kẹ́yìn wọn dáa fún wa.